bí ẹ̀mélòó ló fi mi ṣá ò lè wọn? ka iye tí mo fi ṣá wọn mi ò lè ka iye tí mo fi ṣá wọn yẹn bọ̀ orí mo ti ṣá wọn. Orí? Bẹ́ẹ̀ ni Orí pé wọ́n kú kó dípò fi wọ́n lẹ̀ àbí? wọ́n sì ń mí ìgbà tí mo fi wọ́n lẹ̀ mo ṣílẹ̀kùn lẹ̀ mo ṣí àwọn ilẹ̀kùn yẹn sílẹ̀ àwọn ìgbà táwọn èèyàn ní pé kí n jáde wá mo á tilẹ̀kùn backyard yẹn. Ok, àwọn èèyàn gbọ́. Bẹ́ẹ̀ ni wọ́n á ní kí n jáde wá. Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Kí lorúkọ ẹ̀? Matthew Ifeanyi Chukwu Ọ̀nàdìkè. Ọmọ abo ni ẹ́? Ọmọ Igbo, ọmọ Imo State. Imo State. Kí lorúkọ bàbá ẹ̀? Anthony Ọ̀nàdìkè. Orúkọ mọ́mì ẹ̀ ńkọ́? Maria Ọ̀nàdìkè. Àwọn abo ni mọ́mì ẹ̀? Ọmọ Anambra State. Anambra State. Ọmọ ọdún mélòó ló gbọ́n wọ? Ọmọ 38 years old ni mí. 38 years old. Bẹ́ẹ̀. Iṣẹ́ wo ló ń ṣe? Mo lọ school School wo ló lọ? Anambra State University mo lọ ṣe diploma mẹ́. Ibo ti lọ primary school ẹ̀? Primary school àwọn ibi tí mo lọ primary school mi ní Army Children's School Bismarck Comprehensive Nursery and Primary School, then Army Children's School, then Ìlúpéjú Secondary School. Níbo ni ẹ? Ní Ìlúpéjú. Ní Ìlúpéjú ní Osek, ok. Ìlúsec. Ìlúsec. But Ìlúpéjú Secondary School, Okay. short form of Ìlúsec. Then Best Way Comprehensive College tó wà ní Intabo, Songbe. Ní Sango. Ní Sango, yes. Ok. Ibo Primary school and ibo secondary ló school. dàgbà sí gangan? Oṣòdì mo dàgbà sí gangan. Oṣòdì ló dàgbà sí. Bẹ́ẹ̀ni. Ibo náà bí ẹ sí gangan? Mushin. Mo ṣe náà bí ẹ sí. Bẹ́ẹ̀ni. Ok, ìgbà tó lọ school o ní o ti lọ school pé o ti ṣe diploma àbí kankan àbí? Sá? O ní o ṣe diploma àbí kankan? Bẹ́ẹ̀ni Anambra State University. O ti ṣe diploma ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tó ṣe tán kọ́ kí ló wá ń ṣe? Mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ní company kan pè ní Shifter. Shifter. Ibo ni company yẹn wà? Àjàwé Estate ló wà. Níbo ni ẹ? Àjàwé Estate. Ṣé ní Sango ni àbí ní ibo? Ní Lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́. Ok, kí ló ń ṣe ń bẹ̀? Mo bá wọn ṣiṣẹ́ ni. Iṣẹ́ wo ló ń bá wọn ṣe ń bẹ̀ gangan? Factory work. Factory work. Bẹ́ẹ̀ni. Ló ń bá wọn ṣe ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ok, kí ló wá dé tó wà ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ báyìí? Sá? Ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀ báyìí? Irọ́ gẹ́gẹ́ bí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà ló fa ìdádúró mi. Kí ló ṣẹlẹ̀ tó fi dẹ́ dúró? Àwọn parents mi ni wọ́n ní kí n dáṣẹ́ dúró kí n wálé. Mọ́mí ẹ̀ ń kọ́? Mọ́mì mi ṣì wà. Gbọ́ mọ́mí ẹ̀ wà? Wọ́n wà lé. Mi ò mọ̀ bí Ok. wọ́n wà lé báyìí. Ok. Ya kí ló fà tán lọ sọ pé kó dáṣẹ́ dúró? Kò yé mi lálákọ̀ọ́kọ́ àmọ́ ìgbà tó di August ní 2021 dad mi wá sóṣòdì níbi tí mò ń gbé ní nọ́mbà 31 Daoud Street Máfúlùkù Òṣòdì. Then wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ tó bá mi sọ yẹn nínú ẹ̀ inú bí mi tí mo lé wọn nínú ẹ̀ ni wọ́n ní kí n tètè wálé. Wá ṣe kí ni ilé? Pé kí wá fún àwọn nísinmi mo ní irú ìsinmi wo ni mo fẹ́ wá fún yín nílé tí àwọn yòókù mi ò tí fún yín àbí àṣìgbà ti sọ fún yín kékeré. Nọ́mbà kí ni wọ nínú family? Fourth born, first children, then okay. second child as a male. Okay, as a male. Okay. Second male child. So wọ́n á ní èmi àti wọ́n ṣáà sọ̀rọ̀ gbọ́ bá mi sọ̀rọ̀ yẹn. How many òdìndádì ẹ̀ tó fi sọ pé kò wá fún àwọn ẹ̀sìn nílé? Wọ́n wà níkan bíi 80 plus. 80 plus. 80 plus. 80 plus years old. 80 years old plus. 80 years old plus. Yes, nígbà yẹn. So mo lé wọn àwọn aráàlú gan wò pé wọ́n surprise pé kí ló dé tí mo lé palẹ̀ mi dad mi kúrò ní kúrò nílé tí mo rent tí mo gbé lóṣòdì. Mo ṣàǹtà láti relate but mi ò lè sọ fún wọn pé kọ́ báyìí ni Ó ṣẹlẹ̀. dad mi wá bá mi sọ. Mo lé wọn lọ́jọ́ yẹn wọ́n sáré àtìgbà yẹn wíwá sí Sango mi ó dópin mi ò dé Sango tí bá dé máa wá Sango màá kọ̀ yọjú sí wọn mi ò rí wọn gan tí bá ti rí wọn báyìí máa gba ọ̀nà bòmí mi
mọ́ èmi nìkan máa ń rí. kí ló fà á tó fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé tó bá rí dáàdì wa. ohun tó wá bá mi sọ ni kí ni nǹkan kan. pé kí wá fún wọn nísìnyí kí wá pa wọ́n. wọ́n ní kó wá pa wọ́n. bẹ́ẹ̀ ni. wá pa wọ́n fún bíi ti báwo. I don't understand. So láti gbà yẹn tí bá rí wọn máa ń yẹ̀ fún wọn ni tí bá wá sí Ṣàngó gbà yẹn màlẹ́mi nìkan máa ń rí tí bá dẹ̀ ti rí màlẹ́mi máa kúrò lé. ìjọ́ tí mo wálé last ọjọ́ kan tí mo wálé mo rí màlẹ́mi mọ́tí mi mọ́ mi wọ́n ṣáà ń bá mi sọ pé nǹkan tí dáàdì mi ní pé kí n wá ṣe mo níṣẹ́ mọ̀ nǹkan tí dáàdì mi ní kí n wá ṣe fún wọn ni. ṣé mo kọ́ tó ní kí wá ṣe fún wọn báwo lọ́ ṣe máa òṣùṣù tó máa ní kí n ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún wọn bí mi ò lè ṣe o pé kọ́ lọ wẹ́lò mi hospital wà bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ kọ́ lọ sí hospital owó tá ìgbà mi ṣe ń ṣiṣẹ́. ṣùgbọ́n tó yá ṣáà rí pé wọ́n bẹ̀rẹ̀ sí máa pe ọ́fíìsì níbi iṣẹ́ mi ṣáà ń rí àwọn changes I don't know mi ò mọ̀ tó ti rí nọ́mbà ọ́fíìsì ṣáà ń rí àwọn changes nílé mi gan àwọn landlady mi ti ní kí n má sọ kí n wá ṣe mo níṣẹ́ mọ̀ nǹkan tí dáàdì mi ní kí n wá ṣe fún wọn ni. ṣé mọ̀ nǹkan tó ní kí n wá ṣe fún wọn báwo lọ́ ṣe máa òṣùṣù tó máa ní kí n ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún wọn bí mi ò lè ṣe o pé kọ́ lọ wẹ́lò mi hospital wà bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ kọ́ lọ sí hospital owó tá ìgbà mi ṣe ń ṣiṣẹ́. ṣùgbọ́n tó yá ṣáà rí pé wọ́n bẹ̀rẹ̀ sí máa pe ọ́fíìsì níbi iṣẹ́ mi ṣáà ń rí àwọn changes I don't know mi ò mọ̀ tó ti rí nọ́mbà ọ́fíìsì ṣáà ń rí àwọn changes nílé mi gan àwọn landlady mi ti ní kí n má san owó lé mọ́ pé kí n kó kúrò lé mi ò dẹ̀ jẹ́ owó lé mi ò jẹ́ owó lé má san owó náà mi owó lé everything owó mi owó akólẹ̀ má san mi ò jẹ́ oko nǹkan tó kọ̀ wá ń bẹ̀ pẹ̀lú èmi àtàwọn aráàlú ni pé a máa ń kọ́ rẹ̀ ó ti tán pé wọ́n gbé nǹkan sí ẹnu ọ̀nà mi ò láìkẹ́ mo dẹ̀ gbé kúrò àbí mo kọjá lẹ́nu ọ̀nà mo kọjá ní passage ara mi gbá kẹ́gì ọ bàtà wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ èmi náà èèyàn tàn sí èmi náà reply wọn kò ju yẹn lọ èmi àti àwọn aráàlú mi for good 8 years ni mo gbé ní Òṣogbo bẹ́ẹ̀. ó ń gbọ́ ẹ̀. so 8 years ló fi gbé ní Ṣàngó. mo fi gbé ní ọdún tó bí ọdún kèlò tí ó dájẹ́ ti wá sọ́dọ̀ ẹ̀ tó sọ fún ẹ pé kó wá pa. that was the last time tí mo sọ fún ọ kó má wá sí Òṣogbo mọ́. kí ni nǹkan tó fà á kí ni àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ tó ń sọ pé kó wá sílé kó wá pa àwọn àbí ẹ ti jọ ní ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ àbí kankan àbó ti ṣe ọkọ̀ fún ọ tẹ́lẹ̀. mi ò ṣe anything fún wọn èmi àti wọn ò jọ fa anything tẹ́lẹ̀ tí bá wá sí Ṣàngó gbà yẹn little change tó bá wà lọ́wọ́ mi. first born ńkọ́. first born wa ti kú. second born ńkọ́. second born wa ṣì wà third born wa ṣì wà fourth born wa ṣì wà. ìwọ ni fourth born àbí. èmi ni fourth born. who was the last born and last born. obìnrin ni. okay ẹ mọ̀ ń gbọ́ ẹ. so gbogbo táìgbà yẹn mi ò wá sí Ṣàngó rárá wá kí wọn torí tí bá rántí irú ọ̀rọ̀ yẹn máa ń stay away ni in fact tó bá fún mi ní leave níbi iṣẹ́ I don't come home mi ń wálé máa ń dúró sóṣòdì ni àwọn ìgbà tí mo bẹ̀rẹ̀ sí máa rí àwọn changes kankan. irú àwọn changes wo ni. pé èmi àti landlady mi bẹ̀rẹ̀ sí máa fa nǹkan tó yẹ ká fà ibi iṣẹ́ gan abẹ̀rẹ̀ sí máa fa nǹkan tó yẹ ká fà tó bẹ̀rẹ̀ sí máa di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa short pay mi wọ́n bẹ̀rẹ̀ sí máa reduce salary mi. èlò gbọ́dọ̀ náà fún ẹ salary tẹ́lẹ̀. my salary is up to 80,000 naira 80 to 90,000 naira ìgbà tó yá mi bẹ̀rẹ̀ sí máa gba 40,000 naira 40-50 ìgbà tí mo lọ complain wọ́n ní kí n má complain ìgbà míì gan mo lè rí absent for good 1 month but tí bá complain wọ́n máa san but kò lè tó iye tí mo expect but tọ́ ní àwọn làwọn ọmọ bí àwọn ṣe ń calculate roster àwọn. tí wọ́n absent ibiṣẹ́ ni. mi ò absent àfìgbà tí mo kó dé sí Ṣàngó yín báyìí máa absent lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo dẹ̀ lọ sọ fún wọn mo ṣàlàyé fún wọn pé ìdí tí mo fi absent rèé
ìgbà tó máa di 2021 yẹn tó máa di September after tí dáàdì mi wá ní August yẹn tí mo ní mi ò yọjú sí wọn mọ́ mo wá bẹ̀rẹ̀ sí máa rí àwọn changes so ìgbà tó máa di September wọ́n fún mi ní quick notice pé kí n kó kúrò lé ní January ní ilé yẹn mo pè wọ́n báyìí mo fi pè wọ́n. ọ̀pẹ dáàdì ẹ̀. bẹ́ẹ̀ni ok mo ní nǹkan báyìí ní face wọ́n ní ṣùgbọ́n àwọn ti sọ fún pé kí n máa bọ̀ nílé àwọn ti sọ fún pé kí n kó gbogbo ẹrù mi kí n máa bọ̀ nílé mi ò mọ̀ wọ́n tí mo fẹ́ mi ò mọ̀ bí mo fẹ́ kó ẹrù mi lọ mo á ní ó dáa pé kọ́ máa bọ̀ kọ́ wá bá mi kọ́ assist mi kó ẹrù mi wọ́n wá ní àwọn lọ síbi kan pé àwọn máa rán ẹ̀gbọ́n mi wá which tí ẹ̀gbọ́n mi yẹn ó dé lọ́jọ́ yẹn ní December 31st yẹn 2021 mo ṣáà wá mọ́tò wọ́n bá mi kó ẹrù mi lọ sí Ṣàngó wá sí Ṣàngó gbàrà tí mo délé wọ́n ṣáà mo rí mọ́mì mi àmọ́ dáàdì mi ò sí ní ilé ní time tí mo dé yẹn nígbà tó yá dáàdì mi dé wọ́n náà lọ sí church torí ọjọ́ Sunday ní 31st yẹn ní December àbí. ní December. ok Sunday ni mo ṣáà rò pé wọn ò sílé lọ́jọ́ yẹn nígbà tó máa wọlé dé ahọ́ gara wa wọ́n ní kí n máa bọ̀ pé ọ̀rọ̀ táwọn sọ fún mi yẹn ọ̀rọ̀ táwọn ti ń bá mi sọ yẹn pé kí n ṣe kíní yẹn excuse me sir èmi àti wọn fẹ́ jà lọ́jọ́ yẹn. ṣé mọ́mì yẹn ò dẹ̀ gbọ́ sí ọ̀rọ̀ yẹn. mọ́mì gbọ́ sọ̀rọ̀ yẹn mọ́mì mi gbọ́ sọ̀rọ̀ yẹn mo pe mọ́mì mi mo níṣẹ́ ọ ní kí n má dá wọn lóhùn jàre. mọ́mì ẹni kò má dá wọn lóhùn. bẹ́ẹ̀ ni mọ́mì mi kì í má dá wọn lóhùn. ok látìgbà yẹn mo yẹra fún wọn mo ṣàwọ̀ pé bóyá ọ̀rọ̀ àgbàlagbà ni ọ̀rọ̀ arúgbó mo kà sí pé ọ̀rọ̀ arúgbó ni. so ní December yẹn tí mo dé ìgbà tó máa di January 2022 mo kó àwọn owó kan fún dáàdì mi kọ́kọ́ fún ọ ní 20,000 naira. ok ìgbà tó dẹ̀ máa di August ṣé o wá lọ síbi tó ti ṣiṣẹ́ yẹn mọ́ àbó ṣe ń lọ. mo ṣe ṣiṣẹ́ bẹ́ẹ̀ mo ṣe ń lọ ibi iṣẹ́. ok ìgbà tó máa di August that same year mo tún fún wọn ní 50,000 naira. mo fún wọn 50,000 making 70,000 naira pé kọ́ bá mi kú dání pé since tó ti ní kí n dáṣẹ́ dúró torí mọ́ mi gan support dáàdì mi pé kí n dáṣẹ́ dúró kí n wá jókòó sílé of which tí mi ò understand ìdí tó fi ní kí n dáṣẹ́ dúró mo ṣàkó àwọn yẹn fún wọn pé kọ́ bá mi kú dání transport ara mi pẹ̀lú little salary tó ń fún mi lọ sí ibi tí mo ti ń ṣiṣẹ́ ní Àjàó estate lẹ́kọ̀ọ́ stress yẹn pọ̀ gan fún mi ìgbà tí mo dẹ̀ bá wọn sọ wọ́n sì ń repeat nǹkan yẹn pé nǹkan táwọn ní kí n wá ṣe fún àwọn yẹn pé mo gbọ́dọ̀ ṣe. ìgbà tí wọ́n á béèrè owó èlò 70,000 naira yẹn ó béèrè ẹ̀ lọ́wọ́ wọn ní September wọ́n dínà yẹn wọ́n ní mi ò kówó fún àwọn mo fún dáàdì mi 70,000 naira mo fún mọ́ mi ní 20,000 naira the same day tí mo fún dáàdì mi ní 50,000 naira yẹn ni mo fún mọ́ mi ní 20,000 naira. ìgbà tí mo wá béèrè owó yẹn lọ́wọ́ wọn wọ́n dínà owó yẹn pé mi ò fún wọn. bọ̀ o ní o fún wọn ní 50,000 ṣé pẹ̀lú owó tó lọ 20,000 naira. ọkọ̀ tó kọ́ fún 20,000 naira then mo wá fún wọn ní 50,000 naira 50,000 naira yẹn the same day yẹn mo fún mọ́ mi ní 20,000 naira. ok but owó tó wà lọ́wọ́ dáàdì mi tí mo ní kó bá mi keep is 70,000 naira. so September 2022 yẹn mo stop iṣẹ́ ìgbà tó máa di November mo bẹ̀rẹ̀ sí máa bèrè owó yẹn láti fi start up little small scale business ni. business wo ni ẹ. mi kíkọ ra àwọn bàtà fancy slippers mo fẹ́ go into náà àwọn slippers tó máa ń wọ̀ nsìn táwọn young guys máa ń wọ̀ nsìn fancy wọn yẹn òun ni mo fẹ́ go into tí bá débẹ̀ tí bá débi tó ti ń tà
máa bèrè mo tiẹ̀ máa approach ẹni tó ń ta á ṣàlàyé bí wọ́n ṣe bí ṣe máa tà fún mi ní wholesale price èmi á wá tún tà ní retail price ohun tí mo fẹ́ máa ṣe nìyẹn sísọ tí mo gbé iwájú kò sílé àwọn ìgbà tó máa di November yẹn tí mo béèrè owó yẹn. November last year bí. last year mo ti béèrè owó yẹn wọ́n ní àwọn mi ò kówó fún àwọn wọ́n kọ́ rò bí wọ́n bá mi ṣeré mo fi wọ́n lẹ̀ gbogbo last year mo fi wọ́n lẹ̀ but tí bá béèrè owó yẹn lọ́wọ́ ṣẹ́jọ wà nílé náà ni. àjọ wà nílé tí bá béèrè owó yẹn lọ́wọ́ tó bá ti ní mi ò fún ọ ló máa ń fẹ́ rehat máa ń fẹ́ máa wò báyìí pé ṣé mo fẹ́ máa parọ́ ọmọ yín ni ọmọ yín ni mí náà ṣé mi ò tó láti fún kówó fún ibẹ̀ ká máa mi kó dání ni so àwọn reaction mi nìyẹn ìgbà míì wọ́n máa ìjà máa fẹ́ wáyé ìgbà míì a máa sọ̀rọ̀ a máa pariwo mọ́ra wa a máa kúrò fún wọn but ibi ní January ọdún yìí ní 2023 okay. mo ti wá ń rí sign ẹ̀ ni pé wọ́n fẹ́ kí n pa wọ́n ní tòótọ́ ní 2023 mo ṣe wá ń rí dájú pé wọ́n fẹ́ kí n pa wọ́n ní tòótọ́ mo pe mọ́mì mi lọ́jọ́ kan pé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe wá nílé yìí ẹ̀gbọ́n mi ti kú mo ṣáà ń bá mọ́mì mi sọ̀rọ̀ ó ní nǹkan tí dáàdì mi wá sọ fún àwọn ọgbọ́n nìyẹn mo wà surprised mo wà very surprised mo ní mi ò lè ṣe o wọ́n ní nǹkan táwọn pé nítorí ẹ̀ gangan náà fẹ́ ṣe fún mi ní owó yẹn ìgbà tó tún yá mọ́ mi àtún dínà yẹn pé mi ò fún àwọn lówó mi ò fún dáàdì mi lówó tó bá tún yá wọ́n á tún pè mí pé òótọ́ ni o kówó fún wọn ìṣojú mi nínú ṣọ́ọ̀bù tí bá tún béèrè pé àgbà tó ti ilé ti sún mi mo ti jókòó kò sí kankan tí mo ń ṣe ok iṣẹ́ tí mo lọ ṣe ní bakery wọ́n tún pariwo mọ́ mi tún jáde wọ́n ní kọ́ máa ń kọ́dá mi ní kọ́dáṣẹ́ dúró fún mi ní bakery tí mo ti ń ṣiṣẹ́ pé kí n má lọ anywhere pé kí n kọ́ jókòó sílé má lọ anywhere bá àwọn máa bọ́ mi pé kí n kọ́ jókòó sílé mo tún lọ wáṣẹ́ ní Sango bí mo tún ríṣẹ́ náà wọ́n tún pariwo náà wọ́n tún fún mi lówó mọ́tọ́ ní àwọn sọ fún mi pé kí n jókòó sílé àmọ́ nǹkan tó wá fa gbogbo kíní yẹn sìn ó ti wá pile up ó ti wá ń jẹ́ kí pressure yẹn ti wá wà ní ọrùn mi pé ṣé màá ṣe kíní tòótọ́ ni mo yẹ lọ sí Sango police station yẹn lọ́jọ́ kan mo yẹ dé Sango police station yẹn mo ṣàlàyé fún wọn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ sí mi o èmi àti dáàdì mi jà mo dẹ̀ ṣe wọ́n léṣe àmọ́ èṣe yẹn kọ́ńkọ́ sọ fún mi pé nǹkan tí mo ṣe wọ́n yẹn kọ́ ni àwọn fẹ́ pé kí n pa wọ́n yẹn gangan ni àwọn fẹ́ so inspector tó gbé mi wá sí ní ìbàdí on the 30th bá ṣe wọ mọ́tò nìyẹn wọ́n gbé mi wá sí iléèwé ẹran mi báyìí. ẹjọ́ o. mi ò lè rántí ọjọ́ yẹn àmọ́ mo ti wá sí iléèwé ẹran láti wá mo report bọ̀tán nítorí mi ò rí anybody láti report sí but wọ́n kàn ní kí n wá. tẹ́lẹ̀wé ẹran. ní eléwé ẹran. táwọn ní kó wá tẹ́lẹ̀wé ẹran. ọ́físà tí wọ́n gbé mi wá sí ibà. okay. torí mo lọ sí Sango police station wọn tẹ̀yẹ kí n wọlé torí ìgbà tí mo débẹ̀ yẹn tí mo announce ẹ pé dáàdì mi fẹ́ kí n pa wọn torí àwọn ọ́físà wọn ní ta ni mo béèrè pé ṣe mo wá lè kàn pé wọn jẹ́ kí n wọlé mo ní dáàdì mi fẹ́ kí n pa wọn mo kàn dúró sí ibi car park wọn mo ní dáàdì mi fẹ́ kí n pa wọn o bọ́ fẹ́ kí n pa wọn wọn ní irú ọ̀rọ̀ wo nìyẹn wọ́n ṣáà drive mi wá sí ibà mi ò rí anybody láti relate matter yẹn pẹ̀lú ẹ̀ torí wọn jẹ́ kí wọ́n ní kí n máa bọ̀ pé ẹni táwọn fẹ́ rí after ìwọ́n kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn báyìí wọ́n rí torí ẹni táwọn fẹ́ rí lọ́jọ́ yẹn wọ́n rí pé kí n kájọ padà mi ò mọ ẹni táwọn fẹ́ rí lọ́jọ́ yẹn. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. ṣùgbọ́n àti máa délé
bàtà dé ó ṣàn gbogbo argument mi àti dáàdì mi yẹn ó máa ń nǹkan tó ń fa ìjà láàrin mi àti wọn ni pé owó tí mo fún wọn yẹn tí bá béèrè owó kankan lọ́wọ́ wọn wọn ń dá mi lóhùn wọn ń fún mi lówó kankan wọ́n dẹ̀ ní pé àwọn máa tọ́jú mi gẹ́gẹ́ bí ọmọ pé kí wá jókòó sílé tí bá béèrè ẹni owó lọ́wọ́ wọn ní fún mi láti lọ ṣiṣẹ́ gan wọn jẹ́ lọ ṣiṣẹ́ ṣùgbọ́n tó di on the 28th. 28th of this last month. last month. Okay. But tó di 28th last month. mo wà nù yàrá mo ti gé ọ̀gẹ̀dẹ̀ àdá tí mo lọ gbàdá lọ́wọ́ màlẹ́nu lọ́wọ́ tí mo gbàdá yẹn wọ́n rò bí èmi àti dáàdì mi fẹ́ jà. èmi àti wọ́n á rí pé mi ò bá wọn jà pé ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ lọ gé ọ̀gẹ̀dẹ̀ mo fẹ́ gé. ta ló bèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. mọ́ èmi. ok. ṣùgbọ́n tí mo wá gé ọ̀gẹ̀dẹ̀ yẹn ọ̀gẹ̀dẹ̀ tí mo gé yẹn mo gbé wọlé ọ̀gẹ̀dẹ̀ méjì mo fẹ́ tà torí ọ̀gẹ̀dẹ̀ yẹn náà mo fi ń survive mo fi ń sustain ara mi tí bá béèrè owó lọ́wọ́ wọn fún mi tí bá béèrè lọ́wọ́ mọ́ mi agídí mi pẹ̀lú ẹ̀bẹ̀ màá tún gba iye tí ẹni àwọn àtọwá fún mi gba mí 500 naira màá tún mọ manage ẹ̀ bẹ́ẹ̀ màá fi prepare any small thing tí mo lè prepare but ọ̀gẹ̀dẹ̀ yẹn tí bá rí tà ó máa last me fún 2 to 3 days so ọ̀gẹ̀dẹ̀ yẹn mo fẹ́ lọ tà tí mi ò rí tà mo wá wálé mo ṣáà béèrè owó lọ́wọ́ mọ́ mi lọ́jọ́ yẹn tó bá fún mi ní 700 naira 700 naira yẹn mo lọ ra spaghetti tí mo prepare fúnra mi so spaghetti yẹn fún ọjọ́ mẹ́ta mi ò jẹ anything mi ò jẹun mi ò dẹ̀ disturb wọn mo dẹ̀ mọ̀ pé owó mi wà lọ́wọ́ wọn mi ò bọ́dà wọn àwọn ìgbà tí wọ́n dé ọlọ́sẹ́kùlé lọ́wọ́ á rí pé igi ọ̀gẹ̀dẹ̀. fẹ́ jẹ tí mo fẹ́ máa sọ sínú ara mi ẹ tún ní kí ló tí mo gé ọ̀gẹ̀dẹ̀ nígbà àwọn máa mú àdá àwọn ní àwọn máa mú àdá àwọn máa lọ ṣá gbogbo ọ̀gẹ̀dẹ̀ tó kù yẹn sílẹ̀ pọ̀ kò ní sí nǹkan tí mò ń jẹ mọ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ àdá báyìí mọ́ mi dìde wọ́n kúrò wọ́n jáde mi ò rí wọn wọ́n ní nǹkan táwọn fẹ́ kí n ṣe yẹn gangan pé kí n ṣe pé nǹkan táwọn sọ fún mi yẹn kí n ṣe pé nǹkan táwọn sọ fún mi yẹn kí n ṣe èmi àti wọn ṣe ń drag nìyẹn but mi ò kíní yẹn ò wá sọ́kàn mi as in mi ò understand nǹkan yẹn lọ́jọ́ yẹn lọ́rùn 28 yẹn mi ṣáà dì wọ́n mú mi àti wọn ṣáà drag ẹ̀ mi wọlé lọ nìyẹn wọlé tí mo wọlé bẹ́ẹ̀ wá bá mi lé nìyẹn ọgbàlẹ́kùn gbàgbàgbàgbàgbàgbà pé kí n jáde pé kí n pa wọ́n sẹ́ ó ti sún àwọn pé kí n pa wọ́n nǹkan táwọn fẹ́ nìyẹn pé kí n pa wọ́n pé nǹkan táwọn fẹ́ nìyẹn èmi kò mọ̀ I don't understand pé kí n pa wọ́n pé nǹkan táwọn pé ìdí ẹ̀ gangan làwọn ṣe fún mi lówó pé nǹkan táwọn fẹ́ gangan nìyẹn ló fi di pé mo lọ yọ àdá tí mo fi gé ọ̀gẹ̀dẹ̀ yẹn mo fi ṣá wọn lórí. orí ló ti ṣá wọn bí ẹ̀mí ló tó fi ṣá wọn bí ẹ̀mí ló fi ṣá wọn. mi ò lè ka iye tí mo fi ṣá wọn mi ò lè ka iye tí mo fi ṣá wọn yẹn bọ̀ orí mo ti ṣá wọn. orí. bẹ́ẹ̀ ni. orí pé wọ́n kú kó dípò fi wọ́n lẹ̀ àbí. wọ́n sì ń mí ìgbà tí mo fi wọ́n lẹ̀ mo ṣílẹ̀kùn lẹ̀ mo ṣí àwọn ilẹ̀kùn yẹn sílẹ̀ àwọn ìgbà táwọn èèyàn ní pé kí n jáde wá mo á tilẹ̀kùn bá kíáàdì yẹn. ok àwọn èèyàn gbọ́. bẹ́ẹ̀ ni wọ́n á ní kí n jáde wá. mọ́mí ẹ̀ wá ń kọ́. mọ́mí mi ibi tó lọ mi ò mọ ibi tó lọ àwọn ìgbà táwọn community ní pé kí n jáde wá táwọn èèyàn tó ń kọjá tó ń gbé ní àwọn èèyàn tó wà lára àǹdí wọ́n ní kí n jáde wá mi jáde lọ bá wọn nìyẹn bí wọ́n ṣe pé àwọn social cup nìyẹn so bọ́ ṣe àǹtí mi ṣe wọlé dé nìyẹn wọ́n ṣàgbé dáàdì mi wọ́n gbé wọn sínú mọ́tò wọ́n rọ́ọ̀ṣì wọn lọ sí hospital nìyẹn àwọn ìgbà tó béèrè lọ́wọ́ mi tí aláàjì alágódúró aláàjì tó wà níwájú mọ́ṣáláṣí tó wà níwájú ilé wa yẹn nígbà tó béèrè lọ́wọ́ pé kí ni condition dáàdì mi torí ìgbà tó tá à ń jà yẹn
tá à ń drag ni wọn sọ̀rọ̀ mọ́ nínú ilé wọ́n ní kí ni condition dáadé mi pé wọ́n fẹ́ rush wọn lọ sí hospital mo ní wà very very critical condition wà very very critical bọ́n ṣe ní kó gbé mọ́tò jáde nìyẹn wọ́n rush wọn lọ sí hospital nìyẹn wọ́n faṣọ bo dáàdì mi lójú lọ́jọ́ yẹn wọ́n fi gbé wọn lọ sí hospital ṣùgbọ́n àti àwọn social corp wọ́n wá pe àwọn social corp ṣáàdé wọ́n bá ní ẹni tí wọ́n sọ rẹ̀ wọ́n ṣàmú mi lọ sí ọ́fíìsì wọn from ọ́fíìsì àwọn social corp yẹn so safe corp yẹn mo ti dé Sango police station so from Sango police station mo ti dé ibà mi gan kò sí ìjà tá à ń jà gbà yẹn tó sọ pé nígbà tí wà ní Òṣòdì pé ìgbà tó wà lóṣòdì gan tó máa ń ní ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin mi àti wọn lọ́jọ́ yẹn tó ní àwọn máa pa mí àwọn máa ṣe gbá kan àwọn máa ṣàwó kan so story mo wá mú story yẹn sí upper meaning despite that mọ́ èmi ò pa mí o mọ́ èmi ò dẹ̀ ní kí n pa wọ́n èmi gan ò pa wọ́n. kí ló fà á tí mọ́mí ẹ sọ pé àwọn máa pa ẹ́. ìjà bóyá táìmì yẹn ọmọdé ni mí gbà yẹn gan mo kéré gan bóyá mo jáde mo wọlé lóru àbí mo gbà nǹkan jẹ́nu lé àbí nǹkan ṣẹlẹ̀ mo kọ̀ rárá brief story yẹn ní upper meaning lọ́jọ́ yẹn so mímí gan mo sọ fún wọn pé mo kọ sórí kan sọ upper meaning pé tó bá rántí ọ̀rọ̀ tó sọ pé wọ́n ní àwọn fi pé àwọn kan is a slipper of a tongue mo ní ó yé mi gan náà mo kàn rántí pé mi fẹ́ kọ my life story ṣùgbọ́n wọ́n wọ̀ pé ibo ni màá ti fi bẹ̀rẹ̀ mo máa fi bẹ̀rẹ̀ fi ṣe cover so ẹni tó bá rí cover yẹn ó máa wà very interesting sí láti continue láti máa ka story mi so mo sọ fún wọn nígbà tí mo dé èmi àti mọ́ èmi gan àjà nǹkan kan tó máa ń fàjà wá ni pé ó dáa ẹ ti ní kí n wá jókòó sílé ẹ fún mi lóúnjẹ kí n jẹ ó tán wọ́n máa ní ṣé àwọn òṣèlú o ti marry. bẹ́ẹ̀ ni mo ti marry mo dẹ̀ ti bímọ àmọ́ lady tó yẹ kí n fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó mi dádì mi ní pé mi ò lè fẹ́. ọmọ bo ni. ọmọ ìlú kan náà ni wá. ok kí ló dé tán sọ gbogbo gbọ́dọ̀ fẹ́. wọ́n ní wọn à ń fẹ́ yàwó ní ìdílé yẹn àmọ́ mo wá sọ fún wọn pé arábìnrin ti lóyún fún mi o wọ́n ní ṣé tí mo ti lọ rí àwọn parents mo ní mo ti lọ rí àwọn parents mọ́mì lady yẹn nìkan ni mi ò rí lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ ni wọ́n wà ní ìlú mo dẹ̀ pè wọ́n ní ọmọ àwọn ti ṣàlàyé everything fún àwọn pé àwọn ò ní problem pẹ̀lú mi the same thing with the lady's father dádì ìyá ọmọ mi yẹn wọ́n máa wá sóṣòdì wá kí mi máa wá sílé wọn ní Ajégúnlẹ̀. ṣé wàá ń gbé ọ̀dọ̀ ẹ̀ nígbà yẹn ni. wọ́n gbé lọ́dọ̀ mi. ọmọ ẹ̀ wá ń kọ́. ọmọ ẹ̀ ìgbà tó ti lé wọ́n ní kí n má bàa gbé pé àwọn fẹ́ yàwó mú gbọ́rọ̀ sí wọn lẹ́nu mo fọmọ yẹn lẹ̀ but mo ní àwọn responsibilities mi pé màmá fún mo dẹ̀ ń ṣe òun náà dẹ̀ mọ̀ kò disturb mi èmi náà dẹ̀ disturb ẹ̀ ní 2017 mo pàdé lady yẹn. ọmọ ẹ̀ máa tó ọmọ ọdún mélòó báyìí. ó máa di tó 5 years báyìí tó 2019 December 2018 ni mo náà bí mo wà ń bẹ̀ báyìí ní hospital yẹn ọjọ́ sí ìyàwó mi ẹ bí ọmọ yẹn ìgbà tó dẹ̀ máa di ọjọ́ kejì ní January 2019 mo gbé ọmọ yẹn wá sí Sango. àbí 2020. January 2019. 2019 ok ọ̀ya mo ń gbọ́. 2018 ni mo bímọ yẹn ìgbà tó máa di January 2019 mo gbé ọmọ yẹn wá torí mi ò lè àwọn parents mi wà ní Sango mi báyìí ọkùnrin ni mí àwọn gbogbo family mi wà nígbà àwọn tó jẹ́ obìnrin gan so wọ́n máa ń lọ́mọ nǹkan tí obìnrin gbogbo àwọn nǹkan tó máa ṣe fún obìnrin tó ṣẹ̀ bímọ. ọkùnrin lọmọ ìyàwó obìnrin. obìnrin ni she's a female. so mo gbé wá fún àwọn ọmọ sí mi mo sọ fún mi ṣàlàyé ó dáa ó ti ṣẹlẹ̀ o ọmọ tẹ ní kí n má fẹ́ ó lóyún gbà tó mo gbé wá sí ibà ó ti bímọ ọmọ ẹ rí o ohun tá a máa ṣe nísìn ni ká lọ sí ọ̀dọ̀ wọn èmi àti dáàdì arábìnrin a ti sọ̀rọ̀ kúnná mo ti fún wọn lówó kọ́ lọ mú list wá wọ́n dẹ̀ ti mú list dé àwọn traditional list yẹn wọ́n ti mú dé wọ́n ti fún mi àwọn ti accept mi lọ́dọ̀ wọn kákọ̀ ṣe àwọn ọmọ mímọ́ introduction yẹn nìkan ló kù
bàbá bá ní láéláé ní kò lè ṣẹlẹ̀ wọ́n pè ọmọ sí inú ilé wọ́n lọ bọ́ ọmọ sọ̀rọ̀ ní ìyàwó náà lọ bá sọ̀rọ̀ nínú ilé ìgbà tó dẹ̀ sọ̀rọ̀ tán ọmọ bá ló bá jáde ló bá ń ké bá ní kí ló ń ké fún kí ló ṣẹlẹ̀ kí ló ń ké fún ó ní nǹkan tí dáàdì mi bá wọn sọ mo ní kí lọ bẹ́ẹ̀ sọ ní pé ó ní òun ò lè sọ fún mi pé kí lọ bèè lọ́rùn mú ìdìde ni ẹ mú lọ bèè lọ́rùn pé kí ló ṣẹlẹ̀ kí lẹ sọ fún arábìnrin tó fi ń sunkún wọ́n ní nǹkan kan táwọn fẹ́ sọ fún mi pé kí n ṣe fáwọn pé kò tí tó àsìkò ó ní nǹkan kan táwọn fẹ́ kí n ṣe fáwọn pé kò tí tó àsìkò bá ní kò yẹ kí ẹ máa ṣe òun lẹ wá sọ fún ẹni tí mo fẹ́ wọlé ṣèbí èmi ló yẹ kẹ́ sọ fún èmi ló yẹ kẹ́ ṣàlàyé everything fún èmi ni mo dúró gẹ́gẹ́ bí àkọ́bí ní ọkùnrin nísìn ilé ẹ̀ sọ irú ọ̀rọ̀ yẹn ó ti ń sunkún ó ṣáà dá ìmátà yẹn lọ́jọ́ yẹn ṣùgbọ́n tí mo máa mú òun àti ọmọ wa sí Ṣàngó tí mo introduce wọn padà wọ́n ní kò lè dúró mo ní ilé ó máa dúró èmi lọ bí iṣẹ́ o mi ò lè fi ọmọ àti ìyá àtọmọ lẹ̀ sílé lóṣòdì tí mo ní ẹbí tí mo ní Ṣàngó bíbà pé mi ò lè fi ìbí ọmọ àti àwọn nǹkan responsibilities ọmọ kókó àwọn nǹkan tó yẹ kó ṣe èmi ò mọ anything nípa ẹ̀yin tẹ̀lé mọ́ tẹ̀lé tó tí ọ̀rọ̀ tí mọ́mí ẹ̀ náà ò fọwọ́ sí gbà yẹn. mọ́ ẹ̀mí ò fọwọ́ sí lọ títí but wọ́n wò gẹ́gẹ́ bí abiyamọ wọ́n ṣàgbé ọmọ yẹn wọ́n gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n ṣàwo gbogbo àwọn ìdodo ẹ̀ wọ́n wo gbogbo wọ́n ṣẹ́kì bọ́dì ẹ̀ wọ́n ní pé bọ́dì ẹ̀ pé kò sí kankan tó ń ṣe. ìgbà tó máa di àárọ̀ ọjọ́ kejì mo fi ìyàwó mi yẹn àtọmọ àwọn ọmọ kókó yẹn mo filẹ̀ fún wọn mo padà wá sí Òṣòdì mo máa ń pè dẹ̀ máa ń sẹ́ndì owó sí lẹ́yìn ọ̀sẹ̀ kan mo kàn rí pé ó pè mí pé òun ń bọ̀ ní Òṣòdì ni mo ní kí ló ń bọ̀ lóṣòdì fún ó ní òun fẹ́ wá fún antinanta tó ní immunization òun wá fún immunization pé wọ́n fẹ́ inject wọ́n wá fún àwọn kòkó ní abẹ́rẹ́ mo ní àwọn hospital pọ̀ ní Ṣàngó náà pé kí ló tẹ̀ yìí ò ṣe lọ register ó ní rárá pé matron yẹn ní hospital ti bí ọmọ yẹn gangan wọ́n ti máa fún ní immunization yẹn máa ní òkè kò sí problem pé kó máa bọ̀ ìgbà tó dẹ̀ máa di ọjọ́ tí wọ́n máa fún ọmọ ní immunization Wednesday yẹn torí ọjọ́ Sunday ló pè mí ìgbà tó dẹ̀ máa di ọjọ́ Wednesday mo bá rí tóun àtọmọ tó dé ṣáà ọ̀ṣà ẹ̀ ó wọlé mo ní ó dáa ó lọ gba immunization pè mí lọ sí ibi iṣẹ́ mo dẹ̀ fún ní kọ́kọ́rọ́ spẹ́ẹ̀kì tó bá ti dé láti ibi iṣẹ́ kó wọlé kó sinmi tó bá dẹ̀ ti sinmi tán kó dúró dé mi kájọ máa bọ̀ ní Ṣàngó. ìgbà tó dẹ̀ máa ìgbà tí máa fi ṣe tán ó dá ó lọ fún immunization yẹn wọ́n lè tè dá lóhùn torí 5 o'clock lòun ti dé wọ́n lè tè dá lóhùn ní hospital yẹn bó ṣe dé báyìí ló ní òun wá mo á gbọ́ pé èmi wá ti ń dúró de pé ẹni tí mò ń dúró de mo jáde nìyẹn mo lọ bèrè mo lọ sọ́dọ̀ àǹtí torí àǹtí ẹ̀ kan gbé ní within that our area ní Òṣòdì yẹn bí tí mo ti meet ẹ̀ nìyẹn mo lọ bèrè lọ́wọ́ àǹtí ẹ̀ nìyẹn àǹtí ẹ̀ ní pé kò tí dé láti immunization wọ́n á ń gbọ́ tí ọmọ kókó ń ké ní inú compound wọn yẹn mo ní ṣé ohun ọmọ mi kọ́ ni mò ń gbọ́ nínú compound wọn ní rárá pé bó ṣe máa tọ́jú ọmọ mi fún mi ni mo ní tíyàwó mi bá wà bẹ́ẹ̀ sọ fún un gẹ́gẹ́ pé kí ló ṣẹlẹ̀ pé kò gbogbo nǹkan mo kàn wá nínú darkness ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. bí wọ́n lọ́rọ̀ kan ṣá o. mo rí lọ́jọ́ yẹn lọ́rọ̀ kan ṣá gbàǹgbà tí mo rí ọ̀rọ̀ tó ń sọ fún mi yẹn ó sá ọmọ yẹn sá ó ní dáàdì mi fẹ́ kí n pa wọ́n pé nǹkan tí dáàdì mi ń sọ bí nǹkan kan ti ń ṣẹlẹ̀ ní ìdílé wa pé kí n lọ settle ẹ̀ pẹ̀lú wọn ó ṣá sá lọ ó ń ṣá ń ṣe bákan mi fílẹ̀ nìyẹn àwọn létà mo lọ bá àjọ settle owó kéèsì àmì kébìrì. ẹ̀dọ́ sà mo bẹ̀rẹ̀ náà ti ń kọ́ pẹ̀lú ẹ̀kan ni. kí wàá lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí báyìí. Ifeanyi Chukwu Matthew. kí ló fẹ́ yí àwọn ìjọba kó ṣe fún lórí ọ̀rọ̀ yìí kí ló rò pọ́n lè ṣe fún ẹ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí.
ìjọba ràn mí lọ́wọ́ ni o torí èmi gan mo ti pariwo síta tẹ́lẹ̀ pé nǹkan báyìí fẹ́ ni dáàdì mi fẹ́ ní ṣe fún àwọn kókó dẹ̀ yé mi mo ti pariwo síta tẹ́lẹ̀ mo lè sọ fún àwọn èèyàn wọ́n èmi gan wà àwẹ̀ kò ṣe kí mo dédé pa wọ́n mi ò rí ẹni sí. ìgbà tí dáàdì ti ṣe bẹ́ẹ̀ wo ṣe sá kúrò nípa pátákó sá lọ kó tẹ̀. òsì tí mo fẹ́ sá lọ. àwọn èèyàn kan ṣáà ló wà tó yẹ pé wọn ò ní bàbá wọn níyà tó dẹ̀ wà nígboro tó yẹ pé wọ́n ń gbébì kan tó yẹ pé kò sí pé anybody ní disturb wọn ìwọ náà ṣe ṣeré ẹ̀ pé káwọn sọ pé o ò ní bàbá kó kò sá lọ kó lé tó kó má lè ṣe orú nǹkan tó ṣe yìí tó ṣe yìí. mi ò mọ bí kankan bẹ́ẹ̀ mi ò mọ such place. ẹ̀bí Òṣòdì ló ná bí ẹ sí àbí Mùṣín kúrẹ́ tó lè sá lọ sóṣòdì padà àbí kó sọ lọ sẹ́ni wíyẹ̀ tó yẹ pé o tiẹ̀ wà tó wà ó ṣàmà náà wọn rẹ̀ tó lè máa scott lọ́dọ̀ títí tí wàá fi kúrò títí wọn náà fi gé ní ẹgbẹ́ àbòmí fúnra rẹ̀ láti máa ṣiṣẹ́. Honestly speaking mi ò ní anywhere láti lọ mi ò ní any friends mọ àwọn friends mi wọ́n ti dàgbà wọ́n ti bímọ gba wọ́n ti kúrò ní most of them ò sí ní area mọ́ ibi tí mò ń gbé ọ̀dọ̀ lóṣòdì ìgbà tí mo dé ṣòdì ní 2019 no 2010 tí mo dé ṣòdì 2010 tí mo dé ṣòdì ọ̀dọ̀ àǹtí mi mo ń scott gbogbo àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn pátápátá wọ́n ti marry wọ́n ti bímọ wọ́n ní family nílé so there is no one I will go to tó ní responsibility mi gan òun fojú mi rí pé ó ní responsibility àǹtí mi gan ó padà lé mi kúrò lé ni àmọ́ èmi gan ti rí sáyẹn pé àǹtí mi ti fẹ́ lé mi torí àwọn ọmọ wọn ti ń dàgbà ọkọ wọn ti ń wò pé àwọn nìkan làwọn ń gbọ́ bùkátà ìyá àǹtí mi wọ́n gbọ́ bùkátà ọmọ tí wọ́n máa gbọ́ bùkátà èmi gan ti rí àwọn sáyẹ̀nsì yẹn ó ti ń towó jọ owó ara mi tí mo tún jọ mo fi lọ gba ilé tí mo ń gbé lóṣòdì. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.